Mo kí wa pé a kú àkókò yìí, orúkọ Jésù Kristi Olúwa. Ibi kíkà wa ní ìwé Númérì orí ìkẹrìndínlógún. Ìwé Númérì orí ìkẹrìndínlógún láti ẹsẹ̀ ìkíní. Númérì orí ìkẹrìndínlógún láti ẹsẹ̀ ìkíní. Ibi tọ́lọ́run bá fún wa láǹfààní dé àáká. Ó lè jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀ẹ̀kan abẹ́ méjì àbí bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n àáká. Kórà ọmọ Ísárì, ọmọ Kóátì, ọmọ Léfì, àwọn ọmọ Rúbẹ́nì, Dátánì àti Ábírámù, àwọn ọmọ Éliábù, àti Ónì ọmọ Pélétì mú ènìyàn mọ́ra. Wọ́n sì dìde sí Mósè pẹ̀lú 250 ọkùnrin nínú àwọn ọmọ Ísírẹ́lì, ìjòyè nínú ìjọ, àwọn olórúkọ nínú àjọ, àwọn ọkùnrin olókìkí. Wọ́n kó ara wọn jọ láti tako Mósè àti Árónì. Wọ́n sọ fún un pé, ẹ ti kọjá àyè yín, ó tó gẹ́. Mímọ́ ni gbogbo ènìyàn, kò sí ẹni tí kò mọ́ láàrin wọn. Olúwa sì wà pẹ̀lú wọn. Nítorí kí wá ni ẹ̀yin ṣe gbé ara yín ga ju ìjọ ènìyàn lọ? Nígbà tí Mósè gbọ́ èyí, ó dojúbolẹ̀. Ó sì sọ fún Kórà àti gbogbo ẹgbẹ́ rẹ̀ pé, ní ọ̀la ni Olúwa yóò fi ẹni tí í ṣe tirẹ̀ àti ẹni tó mọ́ hàn, yóò sì mú kí ẹni náà súnmọ́ òun. Ẹni tí ó bá yàn ni yóò mú kí ó súnmọ́ òun. Kí Kórà àti gbogbo ẹgbẹ́ rẹ̀ ṣe èyí. Ẹ mú àwo tùràrí, kí ẹ sì fi iná àti tùràrí sínú rẹ̀ lọ́la níwájú Olúwa. Yóò sì ṣe, ọkùnrin tí Olúwa bá yàn, òun ni. Ẹ̀yin ọmọ Léfì, ẹ ti kọjá àyè yín. Mósè sì tún sọ fún Kórà pé, ẹ gbọ́ báyìí o, ẹ̀yin ọmọ Léfì, kò wá tọ́ fún yín pé Ọlọ́run Ísírẹ́lì ti yà yín sọ́tọ̀ lára ìjọ Ísírẹ́lì yòókù, tó sì mú yín súnmọ́ ara rẹ̀ láti ṣiṣẹ́ nínú àgọ́ Olúwa àti láti dúró ṣiṣẹ́ ìsìn níwájú àwọn ènìyàn. Ó ti mú àwọn ènìyàn yín tó jẹ́ ọmọ Léfì súnmọ́ ara rẹ̀, ṣùgbọ́n báyìí ẹ tún ń wá ọ̀nà láti ṣiṣẹ́ àlùfáà. Olúwa ní ìwọ àti gbogbo ẹlẹgbẹ́ rẹ takò. Ta ni Árónì jẹ́ tẹ́yin yóò fi kàn sí? Bóyá ká dúró báyìí, ẹ jẹ́ ká dúró báyìí. Tí Ọlọ́run bá fún wa láǹfààní, a ó tẹ̀síwájú nígbà tí a bá tún láǹfààní sí. Ìdìtẹ̀, òun ni ó wù mí ká pe àkọlé ọ̀rọ̀ yìí. Ìdìtẹ̀, ọ̀tẹ̀, ìdìtẹ̀. Ìdìtẹ̀, ohun tó túmọ̀ sí ni kéèyàn gbẹ̀yìn bẹbọ jẹ́, kí a dúró láti tako ohun tá a jọ fẹnu kò sí, ibi tá a fọ̀rọ̀ sí, ká takò nígbà tó yá, bóyá fún ìdí kan àbí míì. Ìdìtẹ̀ máa ń ṣẹlẹ̀ nígbà tí ènìyàn tó ń fi àdá gé ìka tá a fi ń fún lóúnjẹ tí ń fẹ́ gé dànù. Ọ̀tẹ̀, ó ní kí èèyàn tako ọ̀nà tí èèyàn fi di ohun tó dì àbí tó fi gba ìgbéga. Ohun tá ń pè ní ìdìtẹ̀ nìyẹn. Ìdìtẹ̀ sì máa ń ṣẹlẹ̀ nígbà tí ẹnìkan bá wà níwájú tí a wò wípé kò tọ́ sí láti wà ńbẹ̀. Nǹkan bẹ́ẹ̀ ò tọ́ sí, owó yìí ò tọ́ sí, àǹfààní yìí ò tọ́ sí, aya yìí ò tọ́ sí, kò tọ́ láti wà níbi tó wà yẹn. Èmi ló yẹ kí n wà ńbẹ̀. Ohun tí ìdìtẹ̀ túmọ̀ sí ni. A sì máa lo gbogbo ipá láti rí i pé ẹni tó wà níwájú yìí ó ṣubú, àbí ká lo gbogbo ọ̀nà. Ọ̀tẹ̀ nígbà míì máa ń mú ká pààyàn, ọ̀tẹ̀ nígbà míì máa ń mú kí a léèyàn kúrò nípò, ọ̀tẹ̀ nígbà míì, ọ̀tẹ̀ máa ń fà á tó jẹ́ pé iṣẹ́ tó wà lọ́wọ́ èèyàn ó lè bàjẹ́ nígbà tá a bá fẹ́ tẹ́ńbẹ́lú rẹ̀. Ẹ wo àwọn ọmọ Léfì yìí, Kórà àti Dátánì, Ábírámù àtàwọn ẹlẹgbẹ́ wọn. Wọ́n ní wọ́n kóra wọn jọ, wọ́n dìde
pẹ̀lú 250 ọkùnrin ọmọ Ísírẹ́lì. Ẹ gbọ́rọ̀ àwọn ọkùnrin yìí o, àwọn ìjòyè nínú ìjọ, àwọn olórúkọ nínú àjọ, àwọn ọkùnrin olókìkí. Èèyàn tí kò bá lágbára, tí ò lórúkọ, tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ kì í dìtẹ̀. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn àtẹ̀ kì í karú tí wọ́n bá ṣe sí ọ̀tẹ̀. Ẹ wò ìgbà tí Sátánì dìtẹ̀ sí Ọlọ́run. Ẹ mọ̀ pé a pè ní ìràwọ̀ òwúrọ̀. Ọ̀run mì nítorí pé ó jẹ́ ìránṣẹ́ àti áńgẹ́lì tó lágbára. Ó sọ nínú ọkàn rẹ̀ pé ohun tóun ṣe ni pé òun ó gbé ìtẹ̀ta ètò òun gbé ga jù tó Ọlọ́run lọ. Ohun tó fi lágbára ni wípé ohun tó súnmọ́ Ọlọ́run ni. Níṣe ló dàbí pé ká ní Kristi ó dìtẹ̀ mọ́ Ọlọ́run. Àwọn ọ̀nà tó sì fi lè dìtẹ̀ ni tí kò bá ṣe tí Olúwa rán. So ẹ wò pé Kristi báyìí kó dìtẹ̀ mọ́ Ọlọ́run tí kò sì lè ṣẹlẹ̀, àbí kí ẹ̀mí mímọ́ kó má gbọ́ látọ̀dọ̀ Kristi. Ibi tí ọ̀tẹ̀ tí ó le ní. Ẹ rí i pé àwọn ọkùnrin olóko wọ́n kó àwọn èèyàn rúgbẹrúgbẹ, àwọn tí ò lẹ́nu rárá o. Àwọn tán lókìkí, àwọn Kóránì, Dẹ́tánì àti Ábúráhámù olórí sì làwọn náà, nítorí pé ọmọ Léfì ni wọ́n tí wọ́n ń ṣiṣẹ́ nínú ilé Olúwa. Kì í ṣe èèyàn lásán. Àwọn èèyàn tí wọ́n máa bá yàn sọ̀rọ̀ téèyàn máa ní tẹ́ni bá lè sọ irọ́, ẹ jẹ́ ká gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí, torí pé pẹ́kípẹ́kí ló súnmọ́, gẹ́gẹ́ bí iṣan ọrùn tó ṣe wà tó súnmọ́ ọrùn, pé tẹ́ni bá sọ. Ó dàbí pé kí ìyàwó kó sọ nípa ọkọ ẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tí ìyàwó bá sọ nípa ẹ̀, ṣé òun mọ̀ ọ́n tì ní? Ṣé ẹ̀ mọ̀ jù ń lọ ni? Ṣé ẹjọ́ ń gbé ni, ẹjọ́ ń sùn ni? Ó rọrùn láti tètè gba ẹ̀rí aya gbọ́, ṣùgbọ́n nígbà míì ó lè jẹ́ ẹ̀rí ọ̀tẹ̀ náà ni. Àwọn èèyàn tó lágbára ni wọ́n. Òun ló ṣe rọrùn fún wọn nígbà tí wọ́n máa bá 250 àwọn èèyàn sọ̀rọ̀. Kò ní wọ́n lára láti bá wọn sọ̀rọ̀. Ẹ mọ̀ pé ìbéèrè tí mo sì ń béèrè fúnra mi ni pé níbo ni wọ́n ti ráàyè inú aginjù? Ẹ sì wo, ẹ gbọ́ mi dáadáa, kò sí bí ààyè ti há tó, ọlọ́tẹ̀ máa ń rí ààyè láti sọ̀tẹ̀. Bí ẹ bá ní ẹ jẹ́ kí iṣẹ́ kún un lọ́wọ́, pé wò ó, wàá ṣiṣẹ́ ìdágo 3 òru, tó bá jẹ́ ìṣẹ́jú 5 péré lẹ fi ọlọ́tẹ̀ sílẹ̀, ọlọ́tẹ̀ yóò sì lo ìṣẹ́jú 5 yẹn láti fi ṣiṣẹ́ ọ̀tẹ̀. So ààyè wà fún ọlọ́tẹ̀. Ọlọ́tẹ̀ ní àkókò. Ohun gbogbo ló lè dí fún ọlọ́tẹ̀, kì í ṣe àkókò láti gbìmọ̀ ibi. Ọlọ́tẹ̀ máa ráyè. Ẹ gbé gbogbo iṣẹ́ ayé lé lọ́wọ́, yóò sì ráyè káàkiri láti ba èèyàn jẹ́ lọ́kàn àwọn àti lójú àwọn ẹlòmíì. Ọlọ́tẹ̀ máa ráyè. Ẹ já fìyẹn lẹ̀. Ọlọ́tẹ̀ ń rí ààyè, kò sí bọ́wọ́ ẹ̀ ṣe kún tó. Ọlọ́tẹ̀ yóò ráyè, nítorí pé ọlọ́tẹ̀ nílò èèyàn. Ọ̀tẹ̀ kì í ṣe é dá ṣe tá a bá rí èèyàn. Ọlọ́tẹ̀ nílò èèyàn. Ẹ rí i pé Sátánì náà nígbà yẹn ó kó ọ̀pọ̀lọpọ̀ áńgẹ́lì mọ́ra. Ó ní wọ́n jọ ṣubú papọ̀. Àwọn ẹ̀mí búburú ojú ọ̀run, àwọn nìyẹn. Àwọn ìjòyè, àwọn alágbára, ó láǹfààní láti bá wọn sọ̀rọ̀. Ọlọ́tẹ̀ ráyè. Ó ń ráyè. Kò sí nǹkan tẹ́ lè fi dí ọlọ́tẹ̀ lọ́wọ́ tí ò fi ní ráyè sí ọ̀tẹ̀. Yóò ṣe é. Ó sì dá mi lójú pé ẹ̀yin tẹ́ ń gbọ́ mi kì í sọ ọlọ́tẹ̀. Rárá o, ọmọ Ọlọ́run kì í sọ̀tẹ̀. Rárá, ọmọ Ọlọ́run kì í sọ̀tẹ̀. Ìjòyè nínú àwọn ìjọ, àwọn olórúkọ nínú àjọ, àwọn ọkùnrin olókìkí, àwọn náà lè gbó Mósè tí Mósè yóò gbọ̀n tó náà mọ̀ pé àwọn ọkùnrin lélẹ̀. Àwọn táwọn èèyàn ti fojú sí lára. Ẹ sì wá mọ̀, ẹ rí i pé nígbà tí mo ń túmọ̀ ìdìtẹ̀, àwọn tán ti wà nípò ni. Ohun tá a jọ fẹnu kò sí, ká wá sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́. So ọlọ́tẹ̀ kì í ṣèyàn lásán. Ọlọ́tẹ̀ jẹ́ ẹni tó ti láǹfààní sí wa. Ẹni tá a ti fún láǹfààní kan àbí míì. Ṣùgbọ́n nínú èrò ẹ̀, ó wò pé kò tó, àbí ó wò pé àkókò tí náà ti lọ. Nítorí pé àwọn tá a ń sọ yìí, ipò gíga ni wọ́n wà. Wọn kì í kàn sọmọ Ísírẹ́lì lásán. Aṣojú ilé, aṣojú ẹgbẹ́ ni wọ́n. Ohun tó jẹ́ kí ọ̀tọ̀ yẹn kó lágbára ni.
wọ́n sì ra wá kóra wọn jọ. Ṣé mọ̀ pé ǹtẹ́ máa bira yín léèrè ni pé tó yẹ ká máa bira wa ni pé níbo náà ti ráyè ṣèpàdé tí Mósè ò sì mọ̀ àti Áárónì ò sì mọ̀ tí ò sì sẹ́ni tó wá fímú fún wọn. Ẹjọ́ àṣírí ọlọ́tẹ̀ kì í tètè tú rárá o, àṣírí ọlọ́tẹ̀ kì í tètè tú o. Báwo ni Júdásì ṣe gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn èèyàn àwọn Farisí àti Sadusí táwọn ọmọ ẹ̀yìn tó kù sì mọ̀? Jésù fúnra ẹ̀ nìkan ló mọ̀, àwọn ọmọ ẹ̀yìn tó kù mọ̀ títí tó fi ṣiṣẹ́ yẹn tó fi ṣe parí wọn kúkú mọ̀. Níbo ni ọlọ́tẹ̀ ti ráyè tí wọ́n ṣèpàdé pé lálẹ́ ní láàárọ̀ àárè á sì sọ tinú wa? Ẹ sì mọ nǹkan tí ọlọ́tẹ̀ máa ń ṣe ni ọlọ́tẹ̀ máa ń ṣiṣẹ́ lórí ọkàn àwọn èèyàn. Sẹ́yìn náà rí ẹgbọ́ ohun tí Mósè ń bèrè, adúpẹ́ lọ́lọ́run fún bàbá Mósè bọ́n ṣe kó wa jáde, ṣùgbọ́n pẹ̀lú nǹkan tá ń rí bóyá ni bàbá ilé kó wa délẹ̀ lérí nítorí pé ní ẹ̀ṣẹ̀ ọ̀la ẹ̀ṣẹ̀ ọ̀túnla ẹ̀ṣẹ̀ kí ló dé? Ẹ̀bẹ̀ ẹ̀yin náà mọ̀ wípé ìjọ tí kì í bá sọ nípa ẹ̀ṣẹ̀ léni ẹ̀ṣẹ̀ wọn máa ń pọ̀ ni. Ibi tá a bá ti ń bá ni wí tá a ti ń sọ nípa ẹ̀ṣẹ̀ lérè èèyàn ẹ̀ṣẹ̀ ò ní pọ̀ ńbẹ rárá o, ẹ̀ṣẹ̀ ò ní pọ̀ ńbẹ o. Tó bá jẹ́ ká máa tàka súfèé ká máa kọrin ká máa jó àwò èrò yanya àtẹ̀wọ̀n yàyà ìbùkún rẹpẹtẹ. Ṣùgbọ́n tó bá di ká máa bá ẹ̀ṣẹ̀ wí ká tanná sọ́kàn ara wa ká rí bí ọkàn wa ṣe rí gbangba níwájú Olúwa níra àwọn èèyàn bẹ́ẹ̀. Wọ́n ní Mósè wá wọ́n ní ohun tó wà láti pọ̀ jù má fa àwọn èèyàn sínú ìgbèkùn. Lójú àwọn èèyàn náà irú nǹkan tá ń wò ní ìgbèkùn ti pọ̀ ju ewó tẹ ní wàhálà. Èwo ní wàhálà? Àwa náà fẹ́ sinmi. Ẹ sì mọ̀ pé ara tẹ́lẹ̀ ní tó bá rọrùn lára ń fẹ́. So nígbà tí wọ́n táwọn èèyàn tún wá gbọ́ báyìí tí àwọn kan dìde fún wọn pé ní tí Mósè ń béèrè ti pọ̀ jù náà wọ́n dùn pé ṣáà sọ bẹ́ẹ̀. Yóò sì máa sọ pé Olúwa wípé ẹ yàrá ń ṣètọ̀ ẹ má sùn mọ́bìnrin ẹ má ṣe lé ẹ má ṣe tàn òfin má sùn má tọ̀ ti pọ̀ jù. Òun làwọn Dátánì Kóránì àti Ábúráhámù òun làwọn fẹ́ kọ̀ àti 50 àwọn èèyàn. Wọ́n ní ẹ ti kọjá àyè yín o ó tó gẹ́ o. Àwọn èèyàn mọ̀ èèyàn mímọ́ làwọn èèyàn yìí wọ́n ṣe ẹ rí ohun tí ò yé èèyàn tẹ́lẹ̀ òní ẹlẹ́ṣẹ̀ máa ń pàkíyèsí èèyàn sí kì í sì ṣe pé kò yé èèyàn kò yé dáadáa ń wò ó lọ́ọ̀kan ni kò yé. So nígbà míì ní tí ò yé èèyàn yẹn ẹlòmíì máa ń wò pé bóyá yẹ kó rí nìyẹn ṣùgbọ́n ìgbà tó bá rọ́ lẹ́tẹ̀ àní ṣé ò rí rìn tó rìn yẹn ṣé o rí pé ìgbà tó ń bọ̀ láàárọ̀ sókí ọ. Ó náà ń wò ó tí tó bí ọ̀sẹ̀ kan tó bá dé wọn gà ní ó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ o. Ọlọ́tẹ̀ a máa bá ni túmọ̀ ohun tí ò sí lọ́kàn ẹni tí ìmọ́lẹ̀ ò tàn sí wa lọ́kàn dáadáa ká lè ráyè. Ṣé bí n tí Sátánì nínú ọgbà Édẹ́nì tó ṣe fún Ádámù àti Éfà nìyẹn bọ́lọ̀ ni ẹ̀ mọ̀ jẹ́ kínní ẹ̀yin náà ẹ wò ó. Ọlọ́run mọ̀ wípé ìdí tẹ́ ẹ fi gbọ́dọ̀ jẹ́ ni pé tẹ́ ẹ bá jẹ́ ẹ̀yin náà ojú yín alẹ́ ẹ̀ dàbí tiẹ̀. Nítòsí ni ẹ mọ̀ jẹ́ nìyẹn. Wọ́n lágbára àti kọ̀ ṣé rí ẹ jẹ́ kí n sọ fún wa. Téèyàn bá wọnú ọ̀tẹ̀ tán kì í tètè mọ̀ pé òun ti wọnú ọ̀tẹ̀ nítorí pé ọ̀tẹ̀ máa ń fúnyàn lómìnira kíákíá ṣùgbọ́n kì í ṣòmìnira tó pẹ́. Ọ̀tẹ̀ a máa fúnni lómìnira kíákíá ṣùgbọ́n kì í ṣòmìnira tó pẹ́. Ó ní Olúwa wà pẹ̀lú wọn èèyàn ti di mímọ́ ẹ̀yin ṣe ń gbéraga yín ga ju ìjọ Ọlọ́run lọ sẹ́yìn ẹnìkan lásán wá ju gbogbo ìjọ lọ ni. Ọlọ́tẹ̀ mo sì dojúbò lónìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ a máa ṣe yàn ń kàyéfì pé pẹ̀lú gbogbo tá a ṣe tán kí làwọn èèyàn tó ń retí pé ká ṣe fún wọn. Olúwa jọ̀ọ́ gbà wá kí náà tó ń retí kí náà ń retí ká ṣe fún wọn ṣáà ṣe é tòní. Ẹ̀yin ọmọ Kórè ẹ̀yin ọmọ Léfì Olúwa ti fi sípò kílẹ̀ tó ń wò kò tẹ́ wọn lọ́rùn kò sí tí ẹ lè fi tẹ́ ọlọ́tẹ̀ lọ́rùn ọlọ́tẹ̀ náà ni ó máa jẹ́ títí láé. Ọlọ́tẹ̀ adìtẹ̀ bọ̀dá adìtẹ̀ àǹtí adìtẹ̀ ìwọ náà mọ̀ pé o láǹfààní díẹ̀ síbi tó wà ó sì tún ṣe jàjìnnì lẹ́sẹ̀ àǹfààní tí wọ́n fún ọ
oore ọ̀fẹ́ tán fún ọ. Dádì ò sí nílé, wọ́n ní o máa darí, o sì ti ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, o ti ń darí àwọn èèyàn sọ́dọ̀ ara ẹ. Bàbá wa kan níbi tá a wà nígbà wọ́n nílé ìwé nígbà tí wọ́n tó dàbí kó rẹ̀ wọ́n, ẹni tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí tó jẹ́ gbákejì wọ́n fi sípò. Àṣé ipò tán fi sí, àṣé ipò láti bẹ̀rẹ̀ tí ẹni ló ti bẹ̀rẹ̀. Ṣé ẹ rí i pé ló bẹ̀rẹ̀ sí sọ fún èèyàn, ẹni tó jẹ́ olùdarí, ṣé ẹ rí i pé ó ti ṣàìsàn, bóyá náà lè dìde mọ́, bóyá lè ṣe nǹkan kan ká tó gbé á tó fọ̀. Bàbá sì wà lórí ipò àìsàn nígbà tó ti lọ bẹ̀rẹ̀ tiẹ̀, tó ti kó gbogbo àtolùkọ́ àtọmọ iléèwé tó ti kó ìdajì wọn lọ. Iṣẹ́ ọlọ́tẹ̀ ni, ọlọ́tẹ̀ a máa wẹnu kúnra ni. Ṣó ń sọ lọ́tẹ̀? Ṣé ò kì í sọtẹ̀? Jọ, ṣé n tó bẹ̀rẹ̀ yẹn sọtẹ̀ kọ́ ló fi bẹ̀rẹ̀ ẹ̀? Ṣé ò sí nínú ọmọ Léfì, Kórà, Dátánì àti Ábúráhámù? Nítorí pé tá a bá ń tẹ̀síwájú, á rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà ayé wọn. Ṣó ì sọ lọ́tẹ̀? Ṣó ń sọtẹ̀? Ṣé mi ì sọ lọ́tẹ̀? Nítorí pé ibi tó jù ò bá ti tó, bó lè dàrú kó dàrú ni. Nítorí pé o ti wẹ̀yìn, o ò rí nǹkan yẹn mọ́, o ní gbogbo tó wà lẹ́yìn yẹn, o ní ẹ parẹ́. Ẹjẹ́ ó bàjẹ́ nítorí pé nígbà tó jù mi ò tó mọ́, ẹjẹ́ ó bàjẹ́. Ṣé ìgbé ayé ni ọ̀tẹ̀? Ilé tá a bá fi tọ́mọ èrè ló máa wó ọlọ́tẹ̀. Ó jẹ́ ajá abẹ Ọlọ́run, o fọ̀tẹ̀ tú ìjọ Ọlọ́run ká, o fọ̀tẹ̀ tú iṣẹ́ oníṣẹ́ ká. O dìde lórí ìjókòó, o sùn jókòó ná. Nítorí pé o ti wò pé òkú ti lága míì tó fẹ́ fi jókòó, eléyìí tó fi jókòó báyìí tó yẹ kẹ́lòmíì fi jókòó, o gé dànù, o dáná sí ọ̀tẹ̀. Kò tọ́ sí ọ arákùnrin, kò tọ́ kó yẹ kó ṣe. Ẹ jẹ́ abẹ Ọlọ́run lákòókò pé Olúwa jọ̀ọ́ ràn mí lọ́wọ́, má jẹ́ n wà nínú ipò ọ̀tẹ̀, má jẹ́ n jọ́lọ́tẹ̀, má jẹ́ n jásodè. Ran ayé mi lọ́wọ́ Ọlọ́run, gbà mí nínú ẹ̀mí ọ̀tẹ̀. Gbà mí nínú ẹ̀mí ọ̀tẹ̀ o. Wòròwòrò hígbà arawarawa. Jésù gbà mí, sọ mí dọmọ, má jẹ́ n jọ́lọ́tẹ̀. Jọ̀ọ́ ràn mí lọ́wọ́. Jésù ràn mí lọ́wọ́ o. O rẹ́rìn wájú. Lẹ́yìn ọ̀tọ̀ ni tó ń sọ, Jésù gbà mí nínú ẹ̀mí ọ̀tẹ̀. Forí ọ̀fẹ́ rẹ gbà mí. Olúwa bẹ́ẹ̀ ni kórí o rán gbogbo olùgbọ́ mi kọ̀ọ̀kan lọ́wọ́ Ọlọ́run láti rí i pé ẹ̀mí ọ̀tẹ̀ kò ní ráyè nínú ayé wa. Ní orúkọ Jésù Kristi Olúwa ni a gbàdúrà. Àmín.